Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Ṣé rí àwọn fídíò yìí a máa play ẹ̀ fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ̀rìn pé táwọn ò bá rí àwọn òkú ní sọ. Ẹ jẹ́ ká fi ara balẹ̀ ká fi wò wọ́n, ká wò ó, ká fi ara balẹ̀ wo gbogbo ẹ̀ láti ìbẹ̀rẹ̀ dé òpin. Òṣèlú àṣé kò rọrùn fún olólùfẹ́ ìlú láti darí ìlú. Àṣé kìí sábà rọrùn fún ẹni tí ìlú ń fẹ́ gangan láti dé ipò tí wọ́n fẹ́ fún. Àṣé ogun ni. Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi, tẹ́ sọ fún mi pé Oríyọmí má ṣòṣèlú o, má dé òṣèlú, ẹni tó sọ ní ọ̀nà tó gbà tọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹni tó sọ lọ́nà tí kò tún gbà tọ́, tó yẹ pé àgbékalẹ̀ rẹ̀ gbóná lára mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹni tó fìfẹ́ sọ, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé o, gbogbo ẹ̀yin tẹ́ ní má dé òṣèlú, ẹ ṣé, mo dúpẹ́. God bless you. Ọlọ́run á dúró tì yín. Mo kàn fẹ́ béèrè tó bá tàkókò pé ṣé n tẹ́ ń sọ náà ni? Tó bá jẹ́ pé nǹkan tẹ́ ń sọ náà nìyí, mo dúpẹ́. Ẹ nífẹ̀ẹ́ mi gan. Ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ tì yín náà. Ẹ nífẹ̀ẹ́ mi. Gbogbo nǹkan yín ò ní bàjẹ́. Gbogbo tó ń dùn nínú nǹkan yín kò ní bàjẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o. Nǹkan yín tó dáa yóò máa dáa sí i. Èyí tẹ́ ń bẹ Ọlọ́run lé lórí kó dáa, Ọlọ́run á jẹ́ kó dáa. Gbogbo tó ń dùn yín nínú, Ọlọ́run ní fi bà yín nínú jẹ́. Ẹ ṣé, mo dúpẹ́. Ẹ ṣé gan ni. Ẹ̀yin ẹ bá ti sọ fún mi wípé n tẹ́ ń gbìyànjú àti sọ ni pé orin Saheed Òṣùpá ló yẹ kẹ́ ẹ play fún mi, tó sọ pé olótìtọ́ kan kì í dépò olórí, wípé ẹni tí ó jẹ́ òpùrọ́ òun ló rọrùn fún, ẹlẹ́tàn èèyàn ló rọrùn fún. Kò wá tètè yé mi, gbé mi dé bẹ́ẹ̀, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá sọ yìí náà ó ti padà yé mi pé olótìtọ́ tó fẹ́ dépò olórí yẹn kó tó débẹ̀ wọ́n gbọ́dọ̀ pè lórúkọ òpùrọ́, wọ́n gbọ́dọ̀ pè lórúkọ ọ̀bàyéjẹ́, wọ́n gbọ́dọ̀ pè lórúkọ tí ò jẹ́ kó tó débẹ̀. Kì í ṣe pé olótìtọ́ ò kí ń dépò olórí o, bọ́ olótìtọ́ tó máa dépò olórí, sẹ́ni pé aṣọ funfun ló wà lọ́rùn mi, aṣọ funfun tó wà lọ́rùn rẹ̀ yẹn wọ́n á dépò sí, wọ́n á dẹrẹ̀ sí, wọ́n á da ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí. Tó bá wá bínú padà pé wọ́n ti ń da nǹkan sásọ ìjú, I don't like it, jẹ́ ń padà sáàyè mi, kó má gbàgbé o wípé aṣọ tí wọ́n da nǹkan sí yẹn náà ló ń wọ̀ padà lọlé, ní tí wọ́n sì dá sí ò lè kú òun bẹ́ẹ̀ láéláé. So ohun tó dájú ni pé tí èèyàn bá fẹ́ mú ẹlẹ́dẹ̀ kúrò nínú ẹrẹ̀fọ̀, yóò kó sínú ẹrọ̀fọ̀ òun. Tó bá gbé ẹlẹ́dẹ̀ jáde tán ni yóò tó lọ fọ ara rẹ̀ nù. Ìbí èèyàn ò ní gbẹ́gbẹ́gbẹ́ kó tayọ ìbí rẹ̀, ibi tí wọ́n ti bí. Èèyàn ò dẹ̀ ní gọ̀gọ̀gọ̀gọ̀ kọ́gọ̀ tayọ ibi tí wọ́n ti bí ìbí rẹ̀. Ṣé kíní tí ẹ ń láti mọ̀ ni pé àwọn arrest kan ti ń ṣẹlẹ̀, àwọn demolitions kan dẹ̀ ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Mi ò sọ pé báwo ni màá ṣe wá gọ̀gọ̀gọ̀gọ̀ tí màá wá sọ pé mi ò mọ Súrì rí. Mo mọ Surajudeen Àdìó ìlú péjú tí wọ́n ń pè ní Súrì. Ẹni tó bá sì wà ń Bàdàn lónìí tó ń ṣòṣèlú, APC ni ó ń ṣe o, PDP ló ń ṣe ni o,
wàá mọ súrì náà so ò mọ súrì ńgbà yẹn ni ok báwo ló ṣe mọ auxiliary tó ní mọ súrì mo mọ súrì dáadáa iṣẹ́ ẹyọ kan mo dẹ̀ mọ súrì mọ́ níjọ́ tó ti dáyé mo rántí pé ní Ìgbó Ọ̀rà nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ flag of campaign Governor Ṣèyí Mákindé ní 2023 ìlú Ìgbó Ọ̀rà láti bẹ̀rẹ̀ Saheed Òṣùpá ló wà lórí stage pẹ̀lú Táyé Currency àti èmi Oríyọmí Hamzat ẹ̀yìn stage wa ni auxiliary jókòó sí òun gbàgà ó jókòó síbẹ̀ àwọn boys ń lọ wọ́n ń bọ̀ mo rí ọkùnrin kúkúrú kan jọ náà òun ni gbogbo àwọn èèyàn ń tẹ̀lé wọ́n pè ní the king of boys mo wá ní ta ní pé king of boys yìí wọ́n ní Súrì nìyẹn èwo ń Súrì kí ló kọ ẹ̀ gangan wọ́n ní Sùrájù ìlú Péjú ibi tí mo ti mọ Súrì nù mo dẹ̀ rántí pé lọ́jọ́ náà tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yin tí ẹ ti wá di irinṣẹ́ tó ń ṣiṣẹ́ against Oríyọmí Hamzat lónìí tó bá yẹ pé lóòótọ́ lẹ wà nínú campaign 2023 níbi tí àwa tá a nígbàgbọ́ nínú Ṣèyí Mákindé níbi tá a péjú pésẹ̀ sí tí ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé I was with microphone èmi ni mo gbé microphone lọ́wọ́ tí mo ń ṣe MC tí Saheed Òṣùpá àti Táyé Currency wà lórí stage babaláwo ló ń ṣàdúrà lọ́wọ́ aṣàdúrà mùsùlùmí àṣetì kìrìsìtẹ́nì babaláwo tó ń ṣàdúrà lọ́wọ́ ń kí ẹsẹ̀ ifá tó ń fi ilé àdúrà tó ń ṣe ó ní a rí òkò tó ń wọlé sí orí stage wa ìbọn náà bẹ̀rẹ̀ sí ní dún tí wọ́n yìnbọn síbi tá a wà babaláwo tó ń ṣàdúrà lọ́wọ́ wọ́n ju máìkì lẹ̀ wọ́n kúrò lórí stage mi ì rí Saheed Òṣùpá mọ́ olórin làwọn bóyá wọ́n ti kọrin tí wọ́n wá kọ tán ẹmọ̀ pàwà tí ń ṣètò lọ Saheed Òṣùpá àti Táyé Currency kálukú wọn ti wà láàyè wọn àwa tí ń ṣètò lọ ìgbà yẹn nìbọn dún tí gbogbo ẹ̀ ń ṣe mo rí àwọn ọlọ́pàá wọn pa kúrukú sí àyè kan láti dáàbò bo àwọn èèyàn ńlá tó wà ńbẹ̀ àwọn èèyàn dẹ̀ fẹ́ máa sá lọ ìgbà yẹn Oríyọmí Hamzat mú microphone pé ẹ má sá lọ ẹ dúró kò sí wàhálà a pé agbó padà à ń ṣe campaign wa lọ ọjọ́ yẹn mo mọ Sùrájù ìlú Péjú so tí mo bá wá jáde pé mi ò mọ̀ mo parọ́ ni ṣùgbọ́n o àti rọ́wọ́ yín o ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ọ̀yọ́ intimidation is out now èmi kọ́ ni mo ní Àgídìgbò ẹ lọ fàgídìgbò dára tẹ́ bá fẹ́ fi dá gbogbo à ń kógun olóró sápò ṣe bí ẹni gbé kéèsì wá wọnú Àgídìgbò da ògùn olóró sílẹ̀ èmi kì í mu sìgá èmi kì í mu ọtí omi ni èmi máa mu kódà ẹlẹ́rìndòdò bóyá láàrin ọdún occasionally bóyá mo lè mu díẹ̀ bẹ́ẹ̀ èmi kì í mu sìgá èmi kì í mu ọtí èmi kì í fa nǹkan símú nǹkan tí èmi mọ̀ ọ́n ṣe jù ni pé kémi ó sọ̀rọ̀ kémi ó dẹ̀ bá àwọn èèyàn ṣeré ẹ múra lẹ̀ o oògùn olóró yín tẹ̀ ń kó bọ̀ l'Àgídìgbò ẹ wá dálẹ̀ ara àwọn èèyàn yín tẹ̀ rán wá lánàá àwọn tí tó ń bọ̀ lọ́nà à ń retí wọn ẹ múra kẹ́ wá ti Àgídìgbò pa ẹ mọ̀ ti pa gan ẹ wá wó Àgídìgbò gẹ́gẹ́ bí àdéhùn yín ẹ wá wò ẹ gbé katapila wá ẹ wá wò gbówù yín ẹ lè kó aṣọ bọ àwọn èèyàn lọ́rùn gẹ́gẹ́ bí àdéhùn yín tẹ́lẹ̀ fẹ́ ṣe ẹ dá aṣọ yẹ́lò ẹ kó bọ àwọn èèyàn lọ́rùn ẹ gbébọn lé wọn lọ́wọ́ ẹ ní kí wọ́n lọ yìnbọn síbì kan ẹ ti bẹ́ẹ̀ ẹ wò ẹ wá wó Àgídìgbò èmi kọ́ ni mo ní Àgídìgbò àwọn ìyá onírú aláta tí wọ́n dáwó Àgídìgbò wọ́n ń retí kẹ́ wá wò ẹ lè wó Oríyọmí ẹ lè wó Oríyọmí
ẹ sì lè dín ẹyọ kan kù nínú àwọn tó nífẹ̀ẹ́ Oríyọmí. Àwa náà mọ̀ bẹ́ẹ̀. Ẹ rí pé ìgbà tí mo bẹ̀rẹ̀ mo ní òṣèlú ọmọ wèrè, òṣèlú ajá bí ó gbéjẹ̀kọ àná, òṣèlú tí fojú olóore rẹ̀ gúngi.